yemiadeiye on the mix. Beats by SV.com. Gbogbo ọjọ́ la o. Precious lọ́lọ́jọ́ ìbí òní ọmọ lọ́dún yẹn láwùlẹ̀ olóòfò. Ètò ìpele jẹ́ àyájọ́ tàbí ọgọ́gọ́ máa ní. Purchase your tracks today. Ṣọ àtàbò lórí rẹ̀ tó dá ọ sí fòbí tó bá yẹn máa wáyé. Ọ̀pọ̀ yẹn f'Olúwa wá fún oṣù mẹ́sàn-án ọjọ́ sí àti bó ti pọ́dún kọ́ iye Olúwa wá. Beats by SV.com. Ọjọ́ pẹ́lẹ́ ní jẹ́ ọjà ayẹyẹ ni àyájọ́ bá ní gbàgbé ètò pé kankan ní tàbí àrídùnnú gbogbo ọjọ́ ọ̀la Precious Ramadan happy birthday. Gbogbo ọjọ́ ńlá ìràwọ̀ tó tọ́ tó ní kú láéláé Precious rẹ̀ dìde o ọlọ́jọ́ bí òní olú ọgbọ́n 8 of May àyájọ́ ọjọ́ bí rẹ̀ lè ní jẹ́ ojúbọ ṣọpọ̀ ọdún láì ilé òde ní ṣáṣe mi wúrà rẹ̀ ló pé mi lónìí tó lọ́jọ́ bí rẹ̀ gbogbo lè ní jẹ́ wàdàgbà nínú ọgbọ́n wàdàgbà nínú òye àrídùnnú ló jẹ́ kó má padà darí fún ẹkún Precious wá dàgbà wá dùgbò Purchase your tracks today. àsìkò tó bá ti tó báwo bẹ̀rẹ̀ láti jẹun rẹ̀ kíkú má ṣe mú wọn lọ ó fẹ̀yìntì jẹun rẹ̀ Precious Ramadan ọtúgbọ́n ṣọpọ̀ ọdún láì ilé ọmọ lọ́jọ́ ìbí òní ọmọ ọjọ́ pẹ́lẹ́ ní jẹ́ ọjà ayẹyẹ ni àyájọ́ bá ní gbàgbé ètò pé kankan ní tàbí àrídùnnú gbogbo ọjọ́ ọ̀la Precious Ramadan happy birthday. Tẹ́ńpà òde lu màmá rẹ̀ nílùú Tápà ọ̀lẹ̀ ọmọ lálẹ́lúyà nílùú Tápà ọ̀ ìjó Tápà òun tó sẹ́ nílùú Tápà ọ̀ ọ̀wẹ́ Tápà òun nígbà ọ̀ nílùú Tápà ọmọ òkú Tápà yẹn ò ṣe kú nílùú Tápà ọ̀ bó bá kú wá ní kán lọ wá fara òyìn nílùú Tápà ọ̀ wọ́n tún ní kí wọ́n lọ bu ẹ̀gbọ́n wúwo nílùú Tápà ọ̀ wọ́n ní kán lọ gbẹ́lẹ̀ lọ́gìdòrò nílùú Tápà ọ̀